ọ̀tọ̀ọ̀tọ̀ ní fíìdì kálukú o èmi ò lè ṣe bẹ́ẹ̀ ṣe wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní o ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìtọ́lọ̀ fún kálukú ọ̀tọ̀ ní o bẹ́ẹ̀ ṣe ń gbé kalẹ̀ yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ní wàláì ẹni tí o bá ní ìsọ́fù rú ẹ̀ wàláì tọ́lọ̀ ń bá aṣọ ní fún gan orí ẹ̀ ni ó mọ̀ kò ní fọ́ mọ̀ torí ẹ gúdù púpọ̀ tí ìlànà tó tọ́ ẹ gúdù gan yẹn tún yẹ pẹ́rẹ́ yín kò ní ìdíkẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀ kò ní ìdíkẹ́ ẹ̀ mọ́tò pé ìdá kọ́mọ ní adìmọ́ sèfà àdìmọ́mílẹ̀ àṣà kọ́mọ tó pé ìdá pé àdìmọ́mílẹ̀ àṣọ ò pé ìdá ó gba ẹ̀jẹ̀ lára ẹ̀yàn ju ọ̀pá lọ kí ló tún fi wíra wọn ṣe ọ̀pá lè ṣe kankan tẹ́lẹ̀ náà ni àwọn tó ń gbé ọ̀pá àti ìdá sí ẹ̀gbẹ́ ara wọn kí ẹ̀ mọ́tò pé ẹ gúdù gan ìyẹn tó yẹ pẹ́rẹ́ yín ni ẹ̀yin gangan ni goodness mú lára yín ẹ̀yin gangan ni goodness táwọn yẹn mú lára yín ọlọ́jẹ́ mi yóò gùn mo àfọláṣẹ́ alimi tó ń kalẹ̀ bẹ́ẹ̀ lọ́n fún yín sheikhu wallahu ya'asimuka minan nasi la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah ọlọ́run ó mọ̀ mọ̀ gbé kàìsàn ní gbogbo wa ni àwa ń lò yín bá ti fẹ́ bí omi òjò níbí yìí nísìn wọ́n ti sọ fún lọ́yà mi wọ́n ní pé mọ̀ kí sọ́dọ̀ ayélujára ti mùlúdì wọ́n láwọn gbọ́ wọn kàn ẹ̀ mọ̀ lọ kó ráìsì lọ́fẹ̀ kẹsàn-án mú sùràkí bẹ́ẹ̀ sùràkí lánàá tí mo wà l'Abuja tí mo sọ sí wọn náà wà ní UK mo ní èmi náà ẹsẹ̀ darí ibẹ̀ ni tọ́ mo á rí i pé kíní mo ti fẹ́ẹ̀lì nu àsìkò fẹ́ẹ̀lì wọ́n ní mo pàṣẹ ni ọ̀yà mo lọ kó ráìsì wa kò ní ṣe méjì o èrò tí ń bọ̀ kọjá ọ̀rọ̀ méjì o ẹ mọ̀ kí akíkè mọ́rù lèmi ògbà yóò gbọ́ nísinsìnyí o méjì náà kó wa o ẹ kó wa gan ni o ọmọ níbo ọlọ́nkàn gbé kalẹ̀ fún wa ni láǹfààní kò wá sẹ́ni tẹ́ ẹ̀ wá wúlò fún tẹ́ bá ń bá tọ̀tẹ́ lọ èyí rò pé ọ̀tẹ́ nìkan ni ó nìyí tẹ́ bá tún bá tẹ̀lé mi lọ èyí tún wọ́n gbogbo ibì kan ló wọ̀ kò sẹ́ni ojú ọ̀nà kálukú nìyí. pé ọlọ́run wọlé èmi gbogbo ọba lọ́dún tó máa ń jẹ bàbá tó bá yá ni tó máa ń jẹ ọba Sùlù lèmi bá ní kékeré tá a jọ ṣe gbogbo nǹkan tí a máa ń wọn lọ́kàn báyìí ní kété pé a súnmọ́ wọn bí ọba yìí ní súnmọ́ bá wọn kan rí kódà ọba bàá gbà nígbà tó jẹ tiwọn ní súnmọ́ wọn rí ọkọ báyìí náà tí wọ́n wò wọn ọba tẹ́lẹ̀ lè mi gbádùn ẹ̀yin lè ajẹ́ ká gbádùn rẹ̀ tó bá sí yín níbi bá bùlé ọba a máa wò lọ́kàn náà ẹ̀yin lè jẹ́ ká rí ibi dàkálà síbẹ̀ a wọ bẹ̀rí láyé ní ọdún tí ń jọba lọ ni ẹ̀yin lè já lóko mbẹ̀ torí ẹ̀ abídì ká bẹ lọ́wọ́ fún baba tó níyì kẹ́mi wọn ogun tó bá tún yá àwọn náà nìkan tún wà ń bẹ̀ wọ́n sọ̀rọ̀ fún wa o gbogbo yàtọ̀ lè sọ tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀tà sí mi ò bẹ̀rẹ̀ ọ̀tà sí ẹ̀ka o bàbá tó ń bẹ̀ yìí sọ̀rọ̀ fún wa pẹ̀lú pé ẹ̀yin lẹ jẹ́ ojú ọ̀nà tó wọlé sọ̀rọ̀ wọn tá a fi rí bí wọn wọ̀ wọ́n mẹ́kálukú wa lọ́tọ̀ọ̀tọ̀ ọba lọ́ni ọmọ mi rí lẹ́yìn ẹ̀yin nìkan ni a ní ìdí àdúrà fún yín gbogbo wa sì dáràn rẹ̀ ẹni bọ̀dọ̀ àmì dáràn rẹ̀ tí o bá ti dé tí o ti kàn wọ wọn padà wúlò fún wọn náà bàbá tó jókòó ìwé sọ̀tà nìkan kan lẹ́yìn olórí burúkú tí o bá ń búlé alimi àbí tí o bá ń yasọ àwọn yẹn káàkiri nìkan ni wọn láì kí ẹ máa jàmbá bẹ́ẹ̀ ni wọ́n yìí èmi gan ọmọ mọ́lẹ́jì mi ni kí wọ́n ẹ dákun wọ́n fẹ́ wà lá wọ́n sọ pé òun wà lálẹ́ ni so wọ́n máa fà mí gbogbo wàhálà tí wọ́n ń gbọ́ èmi máa láìkẹ́ o tàbá gbé kíni kan wá sẹ̀sẹ̀ sí mi sí ẹ má bàa mi dárò èmi láìkẹ́ o àmọ́ àwọn ọmọ wa fà mí pé no àwọn fẹ́ bẹ́ẹ̀ àwọn fẹ́ tèmi ni kíní yìí abẹ́lẹ̀ fún yín gbogbo wa kì fàtíà ń bì lápapọ̀ àwọn àfi ṣe nǹkan méjì àkọ́kọ́ ẹ̀mí yín kọ́ lọ́n yóò gùn fún wa má sì fàárẹ̀ kankan ṣe yín kidney problem liver problem cancer gbogbo ohun tí máa pín ẹ pa owó tí owó gan yóò débẹ̀ tó tún tán wọ́n tún ná tún ní bá wọ́n tún ní kódà owó sọnù ẹ̀mí tó lọ ọlọ́mọ ṣe fún yín lára wa àtàwa náà kó mọ̀ ṣe fún wa lára yín àti àbáwá àgbà sọ́kọ́ bìrì bàbá wa tìbúyà abẹ́lẹ̀ fún wọn fáṣà yín náà láti wúlò fẹ́yìn náà gbogbo ohun tí ó ṣe yín tàbí wíìkì tí làkàyè yóò ní lè ṣiṣẹ́ mọ́ ọmọ ló sọ ní báwọn àkàràkọ́lá tí wọ́n bá fi kó ọmọdé yẹn wò èèyàn lè lùsì bírèèni o kò ní mọ̀ kó òun fẹ́ wọlé sínú gèbúbà kí ni wọ́n náà ní òyìnbó gèbúbà kọ́mà yóò kàn wọ́ kọ́mà ni gbéyàwó rìn wọnú kọ́mà lọ èèyàn fara ẹ̀ tì àwọn kankan bẹ ọ lọ́gàá lórí ẹ̀ tíbi kẹ́ bá múyàn ìrònú bá múyàn yóò wú ẹ̀wọ̀n kọ́mà ní gèbúbà èèyàn dàn rẹ̀ pa wọ́n fún abẹ́rẹ́ kò ní jí kò ní kú ọ àmọ́ ìwà láyé
gbogbo tí ó lè mú yàn wíìkì táwọn tó fẹ́ gbà pé yóò fi ráyè ọlọ́mọ ṣe fún yín èmi gbà fún yín dáadáa ẹ gúdù gan èèyàn kan ò ní rí yín kó hẹ́tì yín àpolórí burúkú àkọ́kọ́ náà mo fẹ́ bí yín kí ni kàkàrà wọn kọ́ la ẹ bá ń bí wọn kí bóòlù ẹ sí balance láàrin gbogbo àwọn afa tẹ́yìn akẹ́yìn sọ̀tà yín kọ́lá tẹ́yìn ẹni tí mi bá ń bá jà gbà mí ní máa ń jọ rẹ̀ wọn ó yẹ sí sẹ́yìn kankan ó ní sẹ́yìn mo ní sọ̀tà mi ẹ gbọ́ tí ń sọ ẹni tí mo bá ń bá jà tẹ́mi ń tàjọ́ ní kankan tá a múlẹ̀ ìtún abalẹ́gbẹ̀ẹ́ táfáyàrá wa ìtún abalẹ́gbẹ̀ẹ́ wọn wọn ò sì ní sẹ́yìn mi wọn ò ní sẹ́yìn ní bóòlù ẹ ti máa ń ṣe náà bẹ́ẹ̀ tí máa ń ṣe kò yé mi wọ́n yẹ ṣe múnáfìkì wọ́n ṣe rí ẹ̀yin lẹ́fí yàtì ọlọ́run jọ àkámọ̀sí ọlọ́run ni wọ́n yẹ ṣe múnáfìkì wọ́n yẹ ṣe tí máa ń dà ní àwọn èèyàn lù síra wọn ẹ lè gbọ́ pé ní bàbá yà sọ kí ní kàn bí kan no tá máa rí yín gan wà àtọ̀tá rẹ wọ́n tún dámọ́ra yín náà ni ọlọ́jọ́ mi yóò gùn abẹ́lọ́hún kó jọ torí ọlọ́run máa fẹ́ ṣe kí ní kan wàá máa níbò tí gbogbo ayé tó pariwo pé ibo lẹ́ ń lọ báyìí wọ́n ní kí ní ló kù tí àwọn nẹ́tíwọ́ọ̀kì ó tà dátà ó tà àwọn ọmọ wọn ò lọ́wọ́ ni ọ̀gá àwọn tí ń sin báyìí ọlọ́run dákun gbogbo ariwo bẹ́ẹ̀ abẹ́ ọ ni léèjìnà sílọrin yìí yányányányán gbogbo àwa tẹ́ ẹ ní bàbá gbogbo àwa tẹ́ ẹ ní lórí feed àwa ta gúdù ni tá a ṣe ń lò wíńgì ọ̀tọ̀ọ̀tọ̀ wa ni à ń gbà kò jọmọ́ra wọn èyí táwọn ń gbà yìí ẹlòmíì kò bí ẹnìkan láàrin wa gbogbo ẹ mọ ọ̀rọ̀ sọ anta bayanu gan ti sọ ibu kọ anta gangan binamsi bayani ẹ ti mọ̀rọ̀ sọ jù gbogbo tí ó sẹ́yìn lẹ́nu táyẹ̀fín ní ọwọ́ ìgbékalẹ̀ mọ́ ọlọ́mọdé sẹ́yìn ọlọ́run wọlá pé ìmọ̀ tóbi kò sí tó tóbi tó mọ̀ láyé ọlọ́run ò tó mọ̀ ìmọ̀ papọ̀ mọ́ ọlọ́run ni ọlọ́run àtìmọ́jọ wà ní ìtọ́lọ́run fi ọlọ́run gan náà ni mọ̀ ó hàn án tọ̀ ìlímọ̀ kò sí tí ń jẹ́ ọlọ́run ju ìmọ̀ náà lọ ọlọ́run wọlá pé ìmọ̀ tóbi gbogbo tí ó sẹ́yìn táwọn fi máa lọ lórí YouTube ọlọ́run lákòóso sẹ́yìn àwọn àlejò tí wọ́n gbà rí lágbo lẹ́yìn tó ní ọmọ ogun ti lọ tí gbogbo ọ̀kadà ọ̀nà lẹ́yìn wà wọ́n fẹ́ lọ wọ ẹni tó fẹ́ sin ọlọ́mọdé sẹ́yìn àwọn èèyàn ń retí ẹ̀ fún wa o wọ́n láàánú lọ́rin lára wa o kò wá lẹ́yìn tí ń retí ẹ̀ fún wa ara wa náà ni o bá a ṣe wà yí àti su ẹlòmíì bí kàtà jókòó lọ́rùn rẹ̀ ni wọ́n láwọn òsì ní kú báyìí àwọn aláyà wa sin ọ bàbá yà ẹ̀ ní kú ẹ̀mí ó sì gùn ẹ̀ sì ní irúkú ọmọ ọlọ́run wọlé aṣọ alẹ́ mi ń kalẹ̀ báwa tán fara gbolẹ̀ fún gbogbo wa gbogbo wa ń lò yín àtún wa lò yín lásán ẹ̀ tún máa náwó lé wa lórí ọlọ́run má jẹ́ rí wàhálà kankan fàtíà tàtún akéwù tẹ kàn látún ké abáyàsí àyíbò ni kọ́lọ́n wa jákun àbá wa àmìlù tó gbọ́ wa báyìí kálukú wa ń sáré bí àtẹ́kẹ́ ẹ̀ nà wá ẹ̀ láǹfààní púpọ̀ ẹ̀ dá púpọ̀ àmìlù yẹn ẹ̀ jẹ́ pẹ̀lú làkàyè ẹ̀ jẹ́ pẹ̀lú ìmọ̀ ẹ̀ jẹ́ pẹ̀lú owó níná ẹ mọ gba ẹnjì mélòó mi ibi mòlúdì láì ní jẹ́ pé bí ẹni yẹn yóò rí tóbi dàgbàdà fún ìpadà ẹni tí máa ń sọ ni tí ò tẹ́ni yẹn ò ní tóbi sán òun ní àmírù yìí gbogbo ọ̀dọ́ olóore lẹni tí ò ẹni tí ń sọ ẹni tí ò ní tí yóò fi sọ ní dàgbàdà fún padà ẹni kú wàlá ẹni kú ẹni kú àwọn yẹn kẹ́mi yóò gùn àjọ pẹ́láyé ogun wa pẹ̀lú ògùn ọlọ́run inṣàlá o àjọ pẹ́láyé ẹnì kankan òní kúnú wa a máa wà dáadáa tó pé àjọ jẹ́ àsìkò fúnra wa ni a kàn sẹ́ni náà bí owó ni àmọ́ wàláì dókítọ̀ bẹ́ẹ̀ sẹ́ni wà yí gbogbo wa dísìkù ni wà fúnra wa dísìkù ni wà fúnra wa o ibi tí a bá ti fẹ́ nídìí pé wọ́n yẹ ká gé nǹkan bẹ́ẹ̀ tẹ́yìn ò lọ́gbàrá wọ́ lọ́bẹ̀ kó gé níjọ́ ní iná àwọn tán wà ní òní náà àwọn ẹnìkan náà ní ṣẹ́gun ẹnìkan ní ṣẹ́gun láti gbogbo wọn wọn à ní àwọn bàbá ńlọrin ẹnìkan ló ṣe àwọn àjọ ń gba yẹ kìí ṣe báwa ṣe ń rò síra nísìn àwọn tó mọ̀gún sẹ́ àti fi èrò kéta pa wọ́n dànù àwọn àtàzẹ́kù yìí wọ́n lára dìrà mú nǹkan kò sí ní dàrú nǹkan méjì nìkan lọ sọ bàbá múnáfìkì káwọn mẹ́jọ kọ́ra ìlànà àmọ́ torí awúlò fúnra wa wàláhì awúlò fúnra wa à ń sì kí lajẹ fúnra wa ọlọ́run kó jọ ẹ wá lọ sin àmírù ọlọ́run ò ní síbẹ̀ fún yín àti gbogbo wa iná ọlọ́run àná ọlọ́run gbogbo àwọn fáwọn alágbàpọ̀ látọjú àwọn fáwọn ayára bàbá wa gba jẹ́ntù tí wọ́n jẹ́ntù tó ń fi àwọn mẹ́rin pẹ̀lú jẹ́ntù ní tìwọn náà ọlọ́run jáde ń gbẹ́ bàbá gitọ́t ọlọ́run jẹ́mi yógùn gbogbo àwọn afáwa yẹn yẹn lápapọ̀ afáwa onímọ̀ tó pọ̀ gbogbo àwọn afáwa bàbá wa Sheikh Ismail alifa wa àgbà mọ̀nyán ọlọ́run jẹ́ kárí ń gbẹ́ Sheikh Yasin ẹ̀mí yógùn fún wa ọláfàtìyà alùbáríkà ọmọ yóò mọ́sà ọlọ́run jẹ́mi yógùn
Rabbil alamina ramani. Ẹnjìníà ọlọ́run jẹ́ ká rí pẹ́ Maliki yaumidini. Iyyaka na'budu wa iyyaka nasta'inu. Idina sirata limustaqima. Sirata lazina an'amta alaihim ghayril maghdubi alaihim walallalina. Àmín. Ọlá ní mọ̀lúdì tiwa náà ọlọ́run dákun mọ́jà kú mọ́júmọ́ o torí ẹlòmíì ó kú mọ́júmọ́ mọ̀lúdì rẹ̀ àwọn yẹn wà ọlọ́run dákun mọ́jà kú mọ́júmọ́ o subhana rabbika. Babili sata wa yasfu. Assalamu alaikum.